ṣe ìlú àwọn dúpẹ́ ṣé ọmọ kọmíṣánná mọ́mì àbí àmbásádọ̀. kí ló ló wá ṣe báyọ̀ yẹn màá lọ lóyún fún. báyọ̀ kan náà táwọn sọ̀rọ̀ ìná lóyún fún. báyọ̀ kan náà tó máa wá yẹn. mo gbé mo kú yé lọ́mọ tó yẹ pé tó bá máa ṣe ìyàwó kí n pẹ́ bí kí n para kí n gba àwọn kọmíṣánná àmbásádọ̀. mọ́mì ẹ má fún ayé ní apatẹ́sán ẹ má fún ayé ní apatẹ́sán. ẹgbẹ́ torí ọjọ́ káàtẹ̀ ní agbèrò ohun ọmọ ìfẹ́ ọ̀fẹ́ lóyún fún wọn kò rí gúwà kò rí MC kò rí ọlọ́wà kò rí skin yellow mo gbé Báyọ̀ ló lóyún fún ayé mi. mọ́mì mo lè fún ayé lọ́kàn balẹ̀ náà. Báyọ̀ wá ń ṣàgbèrò ọmọ olè ni ó kọ̀ fẹ́ bá àwọn agbèrò jẹ́ ni gbogbo àwọn agbèrò tèmi rí olóríire ni wọ́n bó bá délé wọn tó dọ́nà àwọn ìyàwó wọn gan wọn máa mú ẹ ní. bàbá mi sọ fáǹtì búkì kan nípa àwọn olùdó pọ̀ bẹ́ẹ̀ làwọn fẹ́ lóyún fún. mo yẹ òní pa mí kó tó pa mí. Hello my brother. Bí mo ṣe mí Búkì ló fẹ́ pa mí mo ṣe mí báyìí. Orí wọn ń jẹ́wọ́ orí bọ́ǹbù ó bù rí ni ó bù ọmọ kọmíṣánná rí ni kò fẹ́ bẹ́ẹ̀ yẹn ó ti lóyún fún wèrè kan tó ń pè lágbèrò yẹn purọ́ fún págbèrò lòun àwọn ọmọ tó ń sun káàkiri Báyọ̀ lórúkọ ẹ̀ ń jẹ́. Èmi náà sọ fún pé ṣé kò rí gún wà ní kò rí Ọlọ́run wà ní kò rí MC lóṣòdì ní kò rí skin yellow ní kí ló wọ́n nítorí Ọlọ́run àwọn yẹn responsible bẹ́ẹ̀ ni ṣé wọ́n tí mo fẹ́ kó ṣe mo mọ̀ bí tó gbé bá gbọ́dọ̀ kan ló ń sùn bẹ́ẹ̀ bá mi kó àwọn gbòdògbòdò wò mí òpètè bàbá bẹ̀ ṣe wọ́n mọ́ṣẹ́ yìí tó bá sọ̀rọ̀ pé ẹ fi ìbọn ara lẹ́nu báyìí kẹ́yìn sínú ẹ̀ kó gbà bẹ̀ kú kò burú mo ti fọkànbalẹ̀ kò tiẹ̀ lè pa mí torí mi ò payá mi. Abisola. Yes, Daddy. Ọmọ onímúṣe àná kọ̀rọ̀bọ̀tọ̀ bí ọ̀ka. Bísọ́lá ń wẹ̀ lódò gbogbo ọmọkùnrin yọwọ́ ọṣẹ́. Wọ́n ní gba tèmi lọ́tún gba tèmi lọ́sì. Irọ́ náà pa ìtànjẹ ló wà bẹ́ẹ̀. Ẹ ṣé, Daddy. Bísọ́lá. Sir. Èwo ni tọmọkùnrin tó ń pè lọ́mọ gáréèjì tó tún tẹ̀lé? Wọ́n lágbèrò ni. Daddy. Wọ́n ní táùtù ni wọ́n ló máa tó ń fi yarí sétí. Daddy mi ò tẹ̀lé ọmọ gáréèjì kankan. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í ṣe mi nìkan mo mọ̀ sí gbogbo ìlú ló mọ̀ sí o. Wọ́n ló ní jàgídíjàgbọ́n ni pé ọmọ alágídí tó kó sí gáréèjì ni. Èmi nìkan kọ́ mo mọ̀ sí o. Daddy tó bá jẹ́ pé ọ̀rọ̀ Bọ́lá lẹ believe kò sọ̀rọ̀ ń bẹ̀ mi ò tẹ̀lé ọmọ gáréèjì kankan. Táwa ló wá ń fẹ́. Gbogbo ògbóró náà ti mọ̀ pàgbèrò ni. Gbogbo wọn ló mọ̀ pé tọ́ọ̀gì ni. Wọ́n ló máa ń fi yerí sétí. Ṣọ́mọ gidi ọkùnrin kan máa fi yerí sétí. Dá mi lóhùn. Daddy mi ò fẹ́ àgbèrò kankan. Alágbára ni lè káyọ̀. Káni ẹ. Báwo ewu ló ṣe. Mo wà. Jọ Bísọ́lá ńkọ́. Kò sẹ́ńdé. Bẹ́ẹ̀ láti lọ. Oh God. Kí ló ti Bísọ́lá máa ń ṣe báyìí? Oúnjẹ ló pè mí lórí àgọ́ pé kí n máa bọ̀ wá báwọn lè pé òun ti di wà nulẹ̀. Ṣó jẹ́ yín lówó ni tẹ́lẹ̀ sọ pé báwo ló ṣe máa ń ṣe báyìí? Kí ló dé gan? Èwo ni ṣó jẹ mí lówó? Ìgbà tẹ́ni yẹn ti pè lórí fóònù kí ló ń ṣe Bísọ́lá báyìí? Àǹtí mi ò sí nílé so bóyá kẹ́ check out. Wọ́n kí ló ṣe ẹ́? Ṣé o bá mi jàdá lẹ́yìn? Ọ̀rọ̀ ìjà kọ́ lélẹ̀. I've won you time without number pé kẹ́ má wà bí. Wá ó yá yọ túpì kúrò lẹ́nu. Má fi mi ta yín, o ti gbọ́. Èmi ìṣọ́mọ́ tó lè fi ta yín.
Mo máa ní bọ̀mọ̀ mi ló ṣe rí mi ni. Dá mi lóhùn. Àǹtí má tiẹ̀ wá mọ̀ yín rí ńkọ́ kí ló dé náà? Mo láǹtí mi ò sí ilé ẹ wá máa lọ. Ẹ jáde kẹ́ wá máa lọ. Mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́. Àǹtí ẹ̀gbọ́n ti sọ fún mi. Tí má ti wá sí ní kí n fún ẹ lówó àbí. Màá tọ́ bà pọ̀ sí for the first time máa fún ẹ lówó. No, mi ò ní ìdówó yín. Ẹ keep owó yín kẹ́ dẹ̀ máa lọ. Ó bàjẹ́ ṣá, ó bàjẹ́ jù. Ṣé mi ni mo rán yín kẹ́ má lówó lé yín ni? Ẹ̀yin olóṣì kékèké. Ṣọ́ọ̀ tó ara rẹ̀ bọ̀ kí ló máa ń ṣe ẹ́ náà? Ẹ̀rọ ti kí ló dé ó dẹ̀ wọ́n ló lé mi bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ má bẹ̀rẹ̀ sàmì mọ̀ pé ẹ wà ń lé. Ìgbà tó dẹ̀ tí mo kọ́ mo wà nílé olóò tó wá kọ̀tínú pẹ̀lú ariwo irú ariwo òṣìwò nìyẹn ń lé ta ni. No, mo ti dákẹ́ sà. Ẹ má bínú. Gbọ́ná tálá wọn. Kí lorúkọ tiẹ̀ náà? Alábí ni sà. Alábí Pasuma. Rárá sà, Alábí Àjíbọ́lá lèmi ń jẹ́. Ó jọ náà Jíbọ́lá Alábí Pasuma àbí. Kẹ́dẹ̀ máa wò sá ọ. Ṣẹ̀rọ̀ tó bá ti ń jẹ́ orúkọ àlùbáríkà àbẹ́ tó bá ní àlùbáríkà lára irú wọn bẹ́ẹ̀ ló máa bá jórúkọ papọ̀. Olórin nìyẹn kí ni iṣẹ́ tiẹ̀? Fúbọ́ọ̀là ni mi sà. Bẹ́ẹ̀. Kálẹ̀ wá. Bísọ́lá ni mo bẹ̀rẹ̀ sà. Ṣé o mọ̀ rí? Mi ò mọ̀ rí o dáàtì. Wá ìbáwọn kó gbá fúbọ́ọ̀lù ìbáwọn kó gbá handball wàhálà tiẹ̀ nìyẹn àwọn ọmọ ní kó má wá wọn wá mọ́ èmi gan tí mo dẹ̀ jẹ́ bàbá wọn mo sọ fún ẹ pé kó má wá ọmọ mi wá torí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ máa ń fi yarí ìṣètì báyìí nísìn àwọn ọmọ rádaràda àwọn pàmí kú ọmọ ìwọ ọ̀nà ìwà ọwọ́ yóò ń da ọmọ tó dẹ̀ sẹ́kọ̀ ń bá jorúkọ yìí ọmọ tèmi mọ̀ dáadáa ni alálùbáríkà ọmọ ní tòótọ́ kì í ṣe èèyàn bíi tiẹ̀ báyìí rárá òun ló sọ fún ẹ̀yàn má wà bí wọn má wà àti ẹ̀wà mọ́ ṣùgbọ́n àbògbọ̀. Tó wá pé ti. Lọ́sà ó lè dà sọ́hùn kí ló dé ipá ni. Ó má dùn mí pé gbogbo ó má dùn mí pé àwọn ajá mi ti kú. Mo kò fẹ́ try láti sọ fún yín pé ká ní pé tí yẹn tẹ sọ yìí ni mo lè yọ kúrò àti pé tẹ bá tẹ̀lé mi délé wa dáàdì tẹ bá béèrè lọ́wọ́ màmí wọ́n á jẹ́ kó yẹ pé mi ì ṣọmọ burúkú rárá àti rárá àti pé tó máa bomi sí mi lẹ́nu tó máa ní kí n má tú mi ní tú dànù until tó máa ní pé kí n tú tẹ bá sọ wá bí wọ́n lè dáadáa sà wọ́n á jẹ́ kó yẹ pé mi ì ṣọmọ get outside ọmọ get inside ni. Tó bá délé yín ni kó máa wá gbogbo qualification yẹn fúnra ẹ̀ nílé tí wàá ń bí ọmọ get outside ni ẹ get out ṣùgbọ́n àbògbọ̀. Mo ti gbọ́ ọ̀gá tẹ̀sán sá. Kọlu bọ́tà nínú ọgbà yìí. Ẹ̀mí pé kí n bọ́tà. A ní kó bọ́tà ẹ̀mí kò ní wà bẹ́ẹ̀ ni. Ẹ kí lè o. Ó lè burúkú ó sì máa fẹ́ máa jórúkọ èèyàn gidi nìyẹn bóyá lọ pààrọ̀ orúkọ níbẹ̀. Jíbọ́lá Alábí Pasuma. Èyí ọmọ tìbí tó sọ tó ní òun jíbẹ́ tó ní wọn jọ jórúkọ Jíbọ́lá Alábí Pasuma ọmọ dáadáa nìyẹn o ọmọ dáadáa tó bá gbọ́ gbogbo orin ẹ̀ ń gbòòrò àwọn èèyàn máa ń kó jẹ ní. Ẹ̀rọ ojú ẹ̀ ní dáàdì. Alágbára ni mẹ̀sáyà mi yo ọba ńlá adáni láṣẹ gbẹ̀dẹ̀ ọba ńlá. Ó pàdé ọmọkùnrin kan tó wá ẹ wá sí. Mi ò pàdé anybody tá nìyẹn dáàdì. Ó pàdé ọmọkùnrin kan tó wá ẹ wá sí tó lóun Alábí. Mi ìpàdé ẹ̀. Báwo lọmọkùnrin náà ṣe jẹ́ sí ẹ? Dá mi lóhùn. Ọ̀rẹ́ mi lásán ni. Ọ̀rẹ́ ẹ lásán ni èmi mọ̀ pé kò lè jọ́ta ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó kíyèsí nǹkan kan ṣé o mọ̀ pé ọ̀rọ̀ afẹ́ lọ́kọ àlọ́kọ ó ní ẹ̀gbọ́n ẹ. Òkìgbà tó bá láìlẹ̀ lẹ́nu ìkànnì ọba ńlá. Àwọn ọ̀pá yìí sì máa ń ṣe anyway. What's our father? My cousin is here. Ojo tell you very plain. Ojo very plain. Plain. Why you see crazy things, man? This is my love. This is Naija. Okay. Anything goes in Naija. Naija for real, Abi? I thought you should pull any motor to me. Get out of the way! Get out of the way! You stupid! Get out of the way! But we are going to when you see crazy people with crazy ideas, you understand? You are only going to complain. You're not okay. Wait. See about share dark boy. Me only one more to bear, man. She will drive me. I'm not even Lara.
àbí kán tún dúró sáàrin títì gan-an bus drivers ni kán tún máa gbé passenger láàrin títì kán máa move ó bá ràn látẹ̀mí tí dọ̀là wọn tẹ̀ ní dẹ́ lò. ó mọ nǹkan tó yẹ kán ṣe fún ọ because lọ́hùn yẹn tí yẹn bá ti ṣe bẹ́ẹ̀ psychiatric hospital kókó wọn lọ. àwọn máa test ẹ̀ á máa test wọn. àti ìyá ẹ̀ lọ bá kú. ọ̀rọ̀ àná báyìí ìpín náà kúkú dákẹ́ gbogbo ibi tí mo mọ̀ pọ́n lè ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀ náà mo ti lọ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ yàn ó dẹ̀ dá mi lójú pé ẹ ti jáde ẹ dẹ̀ mọ̀ pọ́n lálọ́ máa dájọ́ ẹ mọ́ mi tó kú mọ́ mi ò gbọ́dọ̀ ṣe mọ́ ọkọ mi ò gbọ́dọ̀ ṣe mọ́ mọ́ mi ò gbọ́dọ̀ ṣe mọ́. má kì í ẹ̀wọ̀n kò ní ṣẹ̀wọ̀n èmi náà ò dúró kí ni mo fẹ́ fi kún tí máa fi jókòó tí máa lọ sí máa wọ̀ mo ti káàkiri ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fi ọkàn mi balẹ̀ ọkàn tèmi náà balẹ̀ torí mo mọ̀ pé àkóbá àdábalẹ̀ lé wọn parọ́ mọ́ wọn. tí mo fi pàdánù ìyàwó tí mo fi pàdánù ọmọ. ṣàrùn tí àwọn nǹkan tí pásítọ̀ sọ ní church tí mo dẹ̀ sọ fẹ́yìn náà. fọwọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀ bó ṣe wà àwọn òjíṣẹ́ ọlọ́run náà ṣayé tiwọn. ẹ̀mí kẹ́mi ti wọ ọjọ́ ọlọ́run ní ìní tó jẹ́ pé àwa gan-an tá a rí báyìí a sì ń bá wọn bẹ lọ́hùn ni. èyí tèmi ń sọ fún ẹ gẹ́gẹ́ bí bàbá tó bí ẹ òun ni kò tẹ́tí kò gbọ́. ọlọ́mọ púpọ̀ kò gbàdúrà kí kọ́kọ́ sọnù nínú ẹ̀ ká má jẹ́ wá sọ pé èmi tó jẹ́ pé méjì péré lẹkùn lọ́wọ́ mi ṣé ẹ fẹ́ kí n pa sán láyé ni tí mò ń bẹ́ẹ̀ sọ ni kò gbọ́ o tó bá dìdí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé yìí kẹ́ ẹ máa tẹ́kì táìmù o. ẹ wò mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ kan mo fẹ́ bẹ̀rẹ̀ kẹ́ bá mi bá àǹtí mi sọ̀rọ̀. ṣé rí bọ̀bọ̀ àgbèrè tán tẹ̀lé yẹn mi ì láìkẹ́ dáàdì ti bá wọn sọ everybody ti bá wọn sọ wọn ò dẹ̀ gbọ́ but bẹ́ẹ̀ ṣe close bóyá tẹ bá wọn sọ wọn máa gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀. wò Bọ́lá tí máa ní pé ọ̀rẹ́ ò yé mi bàbá ńlá rọ ni mò ń pa ṣùgbọ́n ẹlẹ́dàá náà rí wípé mi lè bá Bísọ́lá sọ̀rọ̀ ju bí mo ṣe ń bá sọ̀rọ̀ lọ ọmọ ìyá mi gan mi lè bá sọ bí mo ṣe ń bá sọ̀rọ̀ iṣẹ́ mi lápò ọ̀rọ̀ ìbáyìí kí wọ́n kọ́rọ̀ sí nínú ẹ̀ inú máa sọ náà ni mo lè bá sọ wọ́n láti dandandandan alábí àgbèrò yìí lòun máa fẹ́ ebi kó fẹ́ kó máa lọ bìkọ́ mi ò ní bí wọ́n ṣe rọ́nà lẹ̀ tí ọ̀dọ̀ tó ń tọ ẹgbọ́n wo last time tí òkú ìdáná mo wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àtọwọ́ tó bá ti kú ọ̀nà láti bọ́ nínú kéèkì yẹn bẹ́ẹ̀ yẹn Bísọ́lá wà òkè náà ó fún ẹni wọn bá ti fẹ́ dáàbì dé wà òkè tó kí wọ́n ní owó lọ́wọ́ àfẹ̀gbọ́n àwọn gẹ́ẹ̀sì wa tó pé torí ìjẹkújẹ owó ni wọ́n fi ń tẹ̀lé àwọn àgbèrè because wọ́n máa ń yàwó gan máa ń ya pépà because mo mọ̀ kán nínú wọn tó máa ń yàwó dáadáa èyí lọ́sàn ṣùgbọ́n èyí ni owó tó nà èyí tó jẹ́ pé dáàbì ìlú owó tó dáàbì ìlú ọ̀sẹ̀ ilé ever ṣe bọ̀bọ̀ yìí tó bá kówó lé máa kówó orí ẹ̀ kó máa ní kó máa bá ti tiẹ̀ lọ́nu ṣé wà èmi lọ. anyway nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹ jọ̀ọ́ ẹ sì máa bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí tọlọ́run bọ̀ ẹ jẹ́ ká fi yẹn kalẹ̀ náà. Sherry, there is one guy tó máa ń wá àǹtí mi wá bọ̀bọ̀ yẹn ó fáìn ju bọ̀bọ̀ àgbèrè yẹn ó tún decent gan bọ̀bọ̀ yẹn tẹ́yìn gan bá rí irú ẹ̀ lẹ́ máa fi tọrọ lọ́wọ́ Ọlọ́run fún ọkọ bọ́ àǹtí mi ò fojú lẹ̀ ẹ jọ̀ọ́. wo kò lè gbọ́ mi kò lè gbọ́ mi kò lè gbọ́ ǹjẹ́ kò lè ever gbọ́ alájà àgbèrò ó ti kó sí lọ́pọlọ ọ̀hún tí tó bá sùn dáadáa tó bá wò lákàyè ọmọ ìyá ẹ̀ ni màá bá sọ Ọlọ́run àjẹun gbọ́ mo máa fi máa rí alẹ́. ẹ ṣe kẹ́kọ̀ọ́ sí ẹ. dáàbò lè sọ pé àwọn fẹ́ rí ẹ náà. mi gbọ́ Yorùbá.
mi ò gbé ní pé ìjayà dájú ló sọ pé àwọn fẹ́ rí ẹ. ṣùgbọ́n pé tèmi my dear sórí tó sọ sí yẹn tó sọ láàsì yẹn kò ní lè possible ìrọ̀rùn kò lè possible láéláé reason ni pé o fẹ́ try bí dáadé ṣe lé mi síta ní last time tí wọ́n wá síbí ẹsẹ̀ mi ò balẹ̀ ẹsẹ̀ mi kàn mí nípa kọ̀ lọ́ báyìí ni àwọn ọ̀rọ̀ tí mi gbọ́ rí láyé mi tí màá mi gàn sọ sí mi rí níjọ́ tí wọ́n wá síbí last mo gbọ́ lẹ́nu dáadé yẹn. That was then. Alábí mi mo ti bá dáadé sọ̀rọ̀ mo ti bẹ̀ wọ́n dẹ̀ ti gbọ́ àwọn ló ní kí n pè é wá páwọn fẹ́ meet ẹ personally even gan wọ́n wà ìgà láti rí ẹ. irọ́ ok yẹ ká ṣe báyìí sọ fún mi nígbà tó pè mí pé nẹ́tíwọ̀kì ò jẹ́ kí aago mi lọ rárá àti rárá bí ẹ máa padà lọ sílé ńsìn máa lọ compose ara mi bí wọ́n sì bóyá ìpè mí àyà mi já ẹ ò fẹ́ mọ ibi tí mo wà wọ́n kan sáré bọ̀ ni. no dáàdì ti ń dúró díẹ̀ wọ́n fẹ́ rí ẹ a jọ ń lọ sínú ilé mi jẹ́ àlọ́. ok èmi náà ti wá bọ́ọ̀lù báyìí bí àwọn àníṣòwájú máa tẹ̀lé ẹ lẹ́yìn jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Àlàbí mi wá ìnà òun jẹ́ ká lọ nà kò sí kankan. Bísọ́lá mo mọ dáàdì yẹn kó tó dé ló dá ní ṣíwájú. jẹ́ àlọ́ jẹ́ àlọ́. mo ti gbọ́ ní ṣó. ṣó dà bọ́ wàjà tó fẹ́ wá. bá àjọṣepọ̀ yìí ẹ ti ń bá bọ̀ sí ó tójọ́ mẹ́ta ṣé mo purọ́ ni. bẹ́ẹ̀ ni dáàdì. ọwọ́ ti wọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin méjèèjì lẹ ríra yín tèmi bá dẹ̀ sọ ẹ́ pé mo fẹ́ fún ẹ lọ́mọ ìwọ gan kọ́ lèmi fẹ́ fún lọ́mọ so àwọn mi tó bá lè mú àwọn òbí ẹ wá kí n fojú kọ àwọn òbí ẹ ẹ̀yin méjèèjì lẹ́yìn ríra yín lẹ sọ pé ẹ fẹ́ fẹ́ra yín àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tí ẹbí bá fẹ́ di ẹyọ kan ó di dandan ká mọ ọ̀tún ká mọ̀ sí mo fẹ́ mọ àwọn òbí ẹ̀. kò sí rọ́ńbẹ̀ sá you are right. Daddy ṣe rí nǹkan tí ẹbí mi lè rẹ̀ mo gbọ́ tí àti pé òye mi kéèké pàápàá jùlọ ìbànújẹ́ ló jẹ́ fún mi ó tún wá jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. Daddy ṣe rí kí omi tútù kó tó domi gbígbóná ọmọ aráyé ló lè sọ. ọmọ àgbà ni ẹ́ ó dẹ̀ nílàákàyè ọlọ́run àfọwàṣe èmi ń retí ọjọ́ yẹn. ẹ ṣé sà. alágbára ni mẹ́sàáyà mi o ọba ńlá adáni má ṣe gbàgbé ọba ńlá adáni má ṣe gbàgbé o. Auntie, ẹ kú jókòó. Yes, ma. Yes. Ṣé ẹ bínú nǹkan tá a fi ṣe yín lálejò ṣá? Ara tó. Ẹ má bínú. Àwọn ní pẹ́ẹ́dé ṣe wá. Ok, ẹ ṣe mọ́. Ẹ ṣeun gan. alágbára ni mẹ́sàáyà mi o ọba ńlá adáni má ṣe gbàgbé ọba ńlá adáni má ṣe gbàgbé o. Lọ́gán 9:30. alágbára ni mẹ́sàáyà mi ọba ńlá adáni má ṣe gbàgbé ọba ńlá adáni má ṣe gbàgbé o. ológo dídán ọba òkè báyé ọba ńlá adáni má ṣe gbàgbé. Èmi ṣì ń dúró dì ní ilé. adáni má ṣe gbàgbé o. Ṣé ìwà go ní tẹ́yìn ti lọ? Almost 9:30 láwa báyìí. Kì í ṣì dúró. Dá mi dúró. Mo ti gbọ́. Mi ò bínú. Ẹ má pẹ́ o.
ẹ tún sùn tẹ̀lé lẹ́gùn gan ti fẹ́ lẹ̀ mo dẹ̀ ti arrange ibi tẹ̀ máa sùn sí torílẹ̀ ti ṣù. àǹtí ẹ ṣeun gan-an mo ti pè wọ́n o time tí mo dẹ̀ pè wọ́n yẹn 9:30 ni mo pè wọ́n láwọn ò ní pẹ́ dé. ilẹ̀ ti ṣù. this to 11 good ṣé mo lè bí change ṣá. má wọrí tó bá ti yá yín. ok máa bá yín. Bisola. Ọlọ́run máa ń rí ọ. Ó bẹ̀jẹ̀ sínú túbọ̀ funfun jáde. Ọlọ́run máa ń wò ọ́. Ohun tá a bá bò ní ṣe. A ó kẹsàn-án rẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ̀san ògbógbò. Ẹ̀san aké dandan. Ṣèkà wọ́n gbàgbé àjọbí adánilóró gbàgbé ọ̀la. Ibi tí a wí ìfẹ́lálẹ́ ìrorò ń dà mí láàmú láti jọ ẹ̀ ló ń jẹ́ lẹ́nu onúfẹ́ mẹ́yẹ tó ṣú mi àmì onúfẹ́ mọ̀ wọ́n pẹ́rẹ́ǹtì mi ibẹ̀ ládé yìí o wàá kàn ṣoore kan fún mi wàá fún mi ìṣẹ́jú kan kí n fi pọn òbí mi jáde lẹ́yìn náà ìyàwó ẹ̀kọ́. All right. Abákúdáyà lọmọkùnrin ni. Mo gbàdúrà sí Olúwa lágbára mo jẹ́ kí aláì kó ṣẹlẹ̀ àwọn ọmọ mi lórí ní agbára lọ́rùn aláì kó ṣẹlẹ̀ àwọn ọmọ kọ̀ọ̀kan lórí lórúkọ Jésù. Ó bẹ̀jẹ̀ sínú túbọ̀ funfun jáde. Ọlọ́run máa ń wò ọ́. Ohun tá a bá bò ní ṣe. A ó kẹsàn-án rẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ̀san ògbógbò. Ẹ̀san aké dandan. Báwo ṣé mo bá sísè yìí? àánú wọn ti jáde. Bọ́ ló jáde. kò tí ì pẹ́ ń sìn. Bọ́ mo sì bá sọ̀rọ̀ lórí fóònù kí n tó máa bọ̀ ń sìn ó lóun wà nílé. bóyá wọn ti gbàgbé wọn ti jáde. Anyway, tó bá dé ṣáà mi sọ pé mo check ẹ̀. All right. but ètò ẹ̀dẹ̀ fún mi ní 1 minute. Mo ṣe kò sí nǹkan kan. kò lè mo kàn fẹ́ rí yín ni ó wà very important. Kò sí wa. ẹ jọ̀ọ́ ẹ dúró dáàdi wà nílé ẹ jẹ́ kí n gbé chair. Ṣé dáàdi wà ní? Bọ́dá King, ẹ má bínú mo kàn ní kí n béèrè pé báwo ni ẹ̀yin àti sísítà mi ṣe pàdé nínú. Anyway, bá ṣe ń béèrè náà ni ò tí pẹ́ náà tí mo mí sísítà yẹn. Mo ń bọ̀ láti ibi iṣẹ́ ń dán yẹn but it was very late lẹ́tí ṣúgàn. So ibi tí mo gbà òun nìkan mo rí tó ń dá mọ́tò dúró mo rí mọ́tò yẹn náà lẹ́gbẹ̀ẹ́ títì. Mo ti kọjá because mo ti fi pa àwọn ọmọ aṣẹ́wó yẹn ni. So later mo wá rí pé mọ́tò tó tún bọ̀ lẹ́yìn ó tún ju ọ̀sìn mo wá tàn bí ó lè need help. So bá tí máa dọ́dọ̀ mo ṣáà rí pé
mọ́tò ìbàjẹ́ jọ yẹn so ṣáà ní òun ti ń pe mechanic pé nọ́mbà ẹ̀ lọ I try nọ́mbà mechanic jọ yẹn kò wọlé so mo ṣe ní ìwẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ní láti lock mọ́tò náà so mo ṣe gbé wálé láti gbà yẹn so àti gbà yẹn no I stay in nọ́mbà gbà yẹn wá ń pè ra gbà yẹn náà mo ti ní interest nínú ẹ̀gùn because ó jẹ́ ìtẹ́ pé ìwà rẹ̀ tó ní ẹ̀ ó máa ń because mo ti ń wá ọmọ tẹ́ pé ó ní orí ìwà rẹ̀ tó ní ẹ̀ mo dẹ̀ ti ní interest mo really like ẹ̀gùn but kò fún mi lọ́dún rárá kí n tiẹ̀ explain feelings mi fún so last time tí mo wá ṣètò ṣe àtẹ̀sí mi náà kò kú bí mi ní torí mi mò ń wá nǹkan ṣe understand so bá ṣe pàdé ìjù yẹn náà lọ. anyway nǹkan tí mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín náà nìyẹn but ẹ mọ àwọn obìnrin ìgbà míì tábà tẹ fẹ́ gbà fọkùnrin ga kẹ́ máa ṣe bákan kẹ́ máa lọ máa rò bóyá ṣe ẹ kò ní rẹ̀ mi because kó má bàa pẹ́ náà ni ó gbọ́dọ̀ pẹ́ ṣe understand but favour kan ni màá fẹ́ kó ṣe fún mi jọ nítorí lọ because mo ṣe ń rẹ́rẹ́ pé ìwà tàǹtí ẹ close gan ìjọba mi bá àǹtí ẹ sọ̀rọ̀ jọ nítorí Ọlọ́run bá mi bá sọ̀rọ̀ tó bá yẹ pé nǹkan yẹn nìkan ló lè ṣe fún mi mẹ inú mi á dùn wọn. ṣẹ́ni nǹkan tí màá sọ fún yín ni pé ẹ má jẹ́ kó rẹ̀ yín o tó bá yẹ pé ẹ̀yin ni Ọlọ́run yan fáǹtì mi Ọlọ́run máa ṣe láìpẹ́ láì jìnnà tó dẹ̀ máa bọ́ sí. I don't know mi mọ̀ mo ṣe lè hide feeling. alágara ni oh my dear mo okay o sure boss we can sọ̀rọ̀ ta ni mo all right say baby ṣùgbọ́n wọ́n tí mo ń rọlẹ́ ọjọ́ mẹ́ta ẹ pé tí n bá fi lè díjú báyìí ìwọ ni máa rí tí n bá lajú mi ìwọ ni máa rí ó tún àwọn ọdún fọ́ ni tó bá pè ó ń gbé mi lọ fẹ́rẹ́fẹ́ báyìí tí màá tají lásán màá kọ́ pé mo ti bẹ ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni meanwhile o ò sí lẹ́gbẹ̀ẹ́ mi ṣé mo tó fọ́ ni. kí ló fọ́ ni. àṣemọ́ ńlá ni. ṣé o mọ ìtumọ̀ àwọn sáyẹ́nsì tó rí yẹn ó mìn pé ká ṣe pápá pàṣùmá lè wà lẹ́gbẹ̀ẹ́ always for real. Anyway ṣojú àwọn tó fọ́ ni kí n má parọ́ fún ẹ baby I love you so much. I love you so much. Ẹni tí mo fẹ́ràn jù láyé mi màmá tó bí mi lọ́mọ ni gbogbo ayé ló bá mi mọ̀ pé ọmọ yìí fẹ́ràn màmá ẹ̀ jù mo ṣe wá fẹ́ràn màmá mi tó lọ́wọ́ ẹ̀ ń sìn tí màmí bá pè pé hello Ajíbọ́lá mi ò bí kíbi tó bá wà báyìí má bọ̀ máa tọ́ fún mọ́ sí mi pé kò sí mọ́tò lórí àyè tí màá fi dọ́dọ̀ wọn àmọ́ tí wọ́n bá wá pè mí pé Ajíbọ́lá mi ò olóore tèmi nìkan máa bọ̀ báyìí mo fẹ́ rí ẹ o pé màá rí mọ́tò dọ́dọ̀ tiẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tí màmí bá pè mí tí wọn náà bá pè mí ìwọ ni màá kọ́ dá lóhùn kí tó dá màmí lóhùn. O sure? Tito. Thank you. Baby. Ṣùgbọ́n did you only got a from one? Àǹtí mi ẹ kú. Ari. Dájú ẹ káàbọ̀. Alábí. Ẹ̀yà máa kó ẹ o. Irú pálapàla ò lélẹ̀, Bísọ́lá. Ó dáa, mo mọ tí mo máa ṣe fún. Alábí o. Ṣé o mọ̀ pé sí ẹ fẹ́ bẹ̀rẹ̀ o? O gbójú gbáyà, o wọnú ilé o wá rún ọmọ mọ́rí iṣẹ́. Báwo eléyìí náà? Oníranù, onínàbì. Sórí gbogbo chance tí mo fún ẹnu lè máa withdraw ẹ. Mo sọ fún ẹ pé kó mú àwọn òbí ẹ wá, òyí mi báyìí, ó fẹ́ mú àwọn òbí ẹ wá. O tún wá ní confidence ògbójú gbáyà. Ṣọlá èèyàn ọmọ arábà ń bí ẹ máa yá wéré o. Ṣé ẹ máa bí níwọ̀n lọ? Ó dáa, látẹ̀ni lọ, mo pa láṣẹ ni, má dénú lé wọn. Jọ torí Ọlọ́run mo fi bẹ̀ tó yẹ Ọlọ́run mo fi bẹ̀. Mo lè tún sọ fún ẹ nípa yarí etí ẹ yìí. Olóòní gbọ́, má
wà bímọ má wà bímọ. Daddy. Kí ni mo ní kí ẹ má wà bímọ tí wọn bá lè má wọn bí wa má wà bímọ. wọ́n sá. Daddy ó ní ọkàn tó ń dùn mí lọ́kàn látijọ́ ẹ̀ ètò rẹ̀ ló jẹ́ kí n tí mọ̀ wọ́n bí mo àbáyín ni mo fi ń yí yín báyìí tí mo yí yín báyìí tẹ̀ sọ yẹn. Daddy nǹkan tí mo sì mi sọ fún mi ni wípé nígbà tí mo wà kékeré wọ́n ní mo tẹ̀lé Daddy mi lọ sí palace. Ó wá kú kinní kan o ṣé mo pé ẹni tí ó bá jọba àlùwà yìí ó gbọ́dọ̀ jábọ́ fáfá lẹ́nu kó mọ ojú ìwé kó tún mẹ́ẹ̀dì ìwé kó ka nǹkan tó ń jẹ́ páálí ìwé ṣé àbúrò rẹ̀ mọ̀ wé. ọmọ ìwé ọmọ náà mọ̀. Ó ṣeé ṣe kípàdé àwọn lọ́balọ́ba wáyé lókè òkun tó bá lọ òun lọ́mọ náà lè ní ọmọ mi. Èèbó ẹjí òní mo fẹ́ ọ̀jẹ́ sílẹ̀. Adékànbí wọ́n lọ mọ̀wé. Ọba tó bá wá mọ̀wé ìbéèrè mẹ́ta kan wà tí wọ́n fi èdè ìbò béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ dá mi náà bọ́ọ̀ bá ti dá mi lóhùn ọ̀gbọ́ àbúrò rẹ̀ ìjọba o. Aláwọ̀ kọ́ rèé who are me? You say you speak. Shall I say wrong English or something? Ọgbà Lukosi ọgbà ìkànnì ọgbà ọkàn which very come kásábò máa ń lọ sí yín ti tún lè ju kásábò ọgbà ọ̀dà nígbà tó ti wá mọ̀ yìí ó ti jọba ó ti jọba nítorí ọmọ ojú ìwé ó tún mọ páálí ìwé kò sí wàhálà ìjọba ó tún kú o. ẹni tí ó bá jọba ìlú yìí ó ń láti ní ọmọ kan tí ó jẹ́ olùtọ̀nà fún un. ọlọ́gbà yìí lọ́gbà yìí mi ká ọlọ́gbà yìí lọ́gbà yìí mi ká iná gbági tútù mú mo jí mo mú àrùn ogun bẹnu mo fọ ogun bí lọ́la ogun lè rí ọ̀rọ̀ wò orí tẹ́ bọ́dún mẹ́jẹ̀ rẹ̀ rùn òdomudomu kílódò ìjímẹ̀rẹ̀ máa bọ̀ bọ́ òrùn ní bàbá gbẹdọgbẹdọ ọ̀jìn pa ní bàbá ọ̀fẹ́gẹ̀ láàlà ewé domi ìrà dọ́gọ̀dọ̀ àbàtà níjẹ́rà. àwọn ẹ̀yìn èèyàn mi sẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mú àṣà ìdílé wa yìí ìpè ẹnikẹ́ni tó bá fẹ́ gorí oyè ọmọ rẹ̀ ní ó ṣe àtọ̀nà rẹ̀ dágbére àìdẹ́gọ̀ndí oyè tó fẹ́ jẹ ìkò ètí kan o oyè ẹ̀gbọ́n rẹ̀ adérọ́pò ni ṣùgbọ́n adérọ́pò ẹ̀gbọ́n rẹ̀ wò yí pé ibi gíga là ń bọ́jọ́ ẹgbà gẹ́rẹ́ ńlá sùn àgbà ìgúnnú kọ́ ńlá lásọ gíga iná ṣe pé kọ́ ọ jẹ́ mo ti wá rúbọ egúngún àti gbé fún egúngún lé àti rúbọ òòṣà ọjà àti gbé fún òòṣà ọjà àti rúbọ olúbọ̀bọ̀ tí ribọ̀ tí ń ṣe bá bẹnu ẹnu ò ní pa wá o ihun tó wá kù ní pé ká ní ọládé ilékùn náà wà yìí o kò jù bẹ́ẹ̀ lọ ẹ wá wo ẹ dúró re nítorí pé béèyàn bá wọlé kú yóò pàkú mọ́ ìtí ọ̀bá pàkú mọ́ yóò dolú ètùtù ń mọ̀ òun èdè. ọ̀ká ní ń bẹ lọ́nà ẹ̀ kárí wọnú o àwọn ní ń bẹ lọ́nà ẹ̀ tún wọ́n ràn wọ́n bùtúbùtù ní ń bẹ lọ́nà ó yẹ fi dánú ọgbẹ́ rí bọ́tà ń pa kòtẹ́jì ọgbẹ́ tọ́jú bọ̀ wọ́n wo ẹsẹ̀ rẹ̀ kọ́kọ́ etí rẹ̀ kọ́ di ọ̀yì. bàtà bọ́ọ̀lù ní arúgbó omi dọ́gbọ́n kò farapa. ẹyẹ wo ọ̀fọ̀ ti ṣe ní gbọ́dọ̀ ọ̀pá lẹ́dí ti fi ẹ̀gbẹ́ lélẹ̀ bàtà bọ́ọ̀lù nídìí arúgbó omi dọ́gbọ́n kò farapa o. ẹ má tàwa mọ́mọ́ wọ gbọ́dọ̀ pé ká ìjọlú àwọ ọmọ òun wá fi ọwọ́ kó ìkòkò múlẹ̀ ó sì gbé gbùrù gàjà èmi lè bí a ṣe sí. yánni yánná ni mímọ kun lọ́lẹ́sì mo bá dàgbà pọ̀ mi ò sì tẹ́lẹ̀ nígbà dámú o. omi ńláńlá là ń bá lójú ẹgbẹ́ àbàtà ńláńlá là ń gbẹ́jà àfàyàfà iná ní ẹ̀bùnmọ̀ ọ̀rọ̀ náà nígbà tó lọ ka wo níná wọ́n ní bàbá lọ omi lọkọ iná dẹ́hùn ó ní tóbi bá ti kúrò lókè pẹ̀ bó bá bọ́ sí gẹ́gẹ́ òkúrufú òun ó jọ pẹ́ ẹ̀yìn èèyàn mi. igbó ọ̀rọ̀ ti rí báyìí ṣé
mọ̀ pé ọmọ àjàlá kò ní yàrá. ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà dání ọjọ́. ṣábí ní kẹ́rì ẹ̀bọ̀ ilẹ̀ ní kẹ́rì òjò gbàgẹ̀rẹ̀ ní kẹ́rì náà igi wọn pápọ̀ pọ̀ mọ́ra lé ẹwà pé lẹ́sìn kan ẹnu ẹ̀ lọ́wọ́. ṣé kí n dìde mi ìráyè gbogbo ilé ìjà ẹ wo bọ̀dá jẹ́ kí n sọ kíríkọ̀ fún yín ó ti clear sí mi mo mọ politics dem play ẹ gbọ́ àjẹjẹ mo rẹ̀ tó yes. kì í sọ̀rọ̀ kílíà o ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ilé o ó le jù bá a ṣe ń rò lọ ṣé má parọ́ fún ọ kókó ẹ̀kọ́ tó ń bò wọn ara ẹ̀kọ́ ní sí kì í wá jẹ́kọ̀ọ́ gbà yìí lọ́dọ̀ ẹni tí mú o rí kókó yan ara aṣọ náà ni o kì í forí yìn fẹ́ ni ó kún yan fún ní jẹ ọmọ tó mú wà forí yìn fún àwọn má jẹ́ ń parọ́ fún ọmọ àlè wọ́n ń belé lọ́mọ tó mú wa. problem ló máa ń jẹ́ fún yàn tí wọ́n bá ti mix mọ́ àwọn bunch of illiterates yes I was this. wo adékànmí bí adétọ́mọ̀ mọ̀kànmí tí mo bí ọmọ ọlá ní ọjọ́ ọlá ló ti jáde adérọ́pò lè mi jẹ́ bírú ọmọ yìí bá ṣètùtù tírú rẹ bá gborí oyè wà láì ìlú yìí ò lè rojú ṣé má parọ́ fún ọ ọmọ àlè lọmọ yìí tẹ ìyàwó ẹnu bọ̀ bá délé dáadáa tẹ́nu níbi ó ti gbé wá àwọn ọ̀fẹ́ ọmọ ọkọ ìsìnkú ṣèṣe ìwọ náà léwọ̀ ẹ̀yìn ọmọ ti dákẹ́ ọmọ lọ́nà lẹ́wọ̀n ọmọ ọkọ ìsìnkú ṣèṣe. ṣe rí gbogbo rubbish tí màá yẹn sọ gan ṣé kò lè pa ọmọ dànù fún èèyàn ni èmi kan tí mo jágbàlagbà mo mọ bára mi ṣe ń ṣe pẹ̀lú gbogbo trash tó ń sọ yẹn. sọmọdé ni ọ ni ìwé ìwọ̀n fẹ́ kí ìwé ó dí ọ lójú ká mọ̀ mọ̀ sí ohun àṣà wa ó kéré àbọ̀gbọ́ lóòótọ́ ló yẹ gbélé ṣùgbọ́n bá a ṣe é ṣe nù láyé olúpẹ́ bí a ṣe é ṣe nù láyé àjèrò bí a ṣe é ṣe láti gbà wá sẹ́nu wọ́n ṣe é ní ìsìn ó yí àwa lọ ó yí oṣù gbọ́dọ̀ mú lé bàbá rẹ̀ níbi àti rọ ọmọ mi ìtọ́jú ọmọ ọkọ lè mímọ́ tèmi ojú bẹ́ẹ̀ lọ. àjọ meet for February right may travel yes may travel ẹ̀yin ẹni may travel now kí n tó padà dé pàápàá ni yes now November. èéfì ńlá ni ọmọ tó ṣàtọ́nà ọba tó wá fòsànlẹ̀ tó kú ẹ̀rọ ló ń bá mi. ọmọ àlè kò ní ṣàtọ́nà ọba. ọmọ àlè. ọmọ pé dálẹ̀ náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó náà ó wá sínú ìlú ọmọ àlè kò sì ní ìjọba lé a lórí. ọmọ àlè ó dáa o wọn níbi tẹni kò bàbá dì. èmi rí ọ̀nà. tẹni kò dá. wọ́n á fi kalẹ̀ sí i fi kalẹ̀ sí i. sórí ń tó ṣẹlẹ̀ nígbà tí àbúrò rí òjòyè ń tí ò ṣẹlẹ̀ rí ni o láti gbà wáṣẹ́ tí wọ́n ti dẹ ìlú wa Ìdó wọn ò mú ọmọ wá wípé kí wọ́n gbé adélé bàbá rẹ̀ lórí kọ́ wọn ní òsì àwọn adé ibi tí wọ́n ti bá délé kó sì aṣubú lulẹ̀ pí ká tí wọ́n gbọ́ wípé ọmọ náà tún jí tó bá kú báyìí ó gbọ̀rún lọ ni. Adérọ́pò irú eléyìí tó ṣẹlẹ̀ ní ibí yìí ni kò ṣẹlẹ̀ rí látìgbà tí àwọn baba ńlá baba yín ti ń joyè irú ò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ rí rárá. fún mi lọ́mọ fún mi gbàgbé. ẹ̀yin olóyè ẹ ǹlẹ́ ẹ sì kú atótónu ó yá fi kalẹ̀ síbẹ̀ o. ọmọ máa bọ̀ ní. tí ẹ bá decide ọkọ look you need to change kẹ́ bẹ̀rẹ̀ sí wọ aṣọ gidi instead pàǹtí tẹ̀ ń kó kọ́ra káàkiri yes ìgbà yẹn mo rò pé ẹ̀ ń láti ní ìlàkàyè bóyá ọpọlọ yẹn á bẹ̀rẹ̀ sí function dáadáa ńgbà yẹn ẹ rí ẹ̀yin lẹ rí pé ọmọ àlè lọmọ yìí ok mi ti agree later náà àbí now èmi dẹ̀ ti lọ confam yẹn mo dẹ̀ ti agree pẹ̀lú wípé ọmọ àlè ni ẹ jẹ́ kí n mú ọmọ yìí lọ fún màmá ẹ̀. ọmọ ilé ìpè àjọbọ ọbọ ọgbọn bọ má lé ọkọ ẹ wò mí má jẹ mọ sọ alẹ èmi ọ̀fẹ́ kó yé ilé bàbá wọ bọ lé bàbá ẹlòmíì ní à ń ṣe wí ti ọhún ẹjẹ àgbàgbé pé Ọlọ́run ò fi rí bẹ́ẹ̀. ọ̀dà mi ọmọ bàbá kò ní sọ fún yín. lẹ́yìn tí àwọn ti confam pé ọmọ àlè ọmọ yìí yẹn èmi fúnra mi èmi pẹ̀lú ẹ̀ mo mú lọ sọ spirit kó tó di pé mo mú padà wá síbí ìbàyìí nígbà tó ń ná ní rẹ̀. ṣé kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mú yẹ ẹ̀yẹ wa kí ni mo wí mú yẹ ẹ̀yẹ wa tó o bá ti ṣe yẹn má wọnú ilé wọn ìta báyìí. màá ṣe sá bọ́ á tó ọ̀tún là nítorí wọn. 1 2 3 go.
mú yẹ ìwà mo wí bọ́ta. reason tí mo sọ pé àtọ̀tún la ni pé Abẹ́òkúta náà ń gbé. níbo lẹ́gbàá. Abẹ́òkúta náà ń gbé. ìbá máa gbé lóṣì ẹlẹ̀ mú yẹ wá. ọba tó kò ní kò ń ṣóṣì ẹlẹ̀. wo wà ní kó gbé lóṣì ẹlẹ̀ gbé balẹ̀ gbé lóṣì ẹlẹ̀ kó lọ gbé lágọ̀ọ́ ká má wà bímọ. kí n tó lè lọ sọ́dọ̀ wọn àtò weekend. ìgbà tó bá wọn ẹni kó lọ mo ṣàfẹ́ rí ìyá ẹ kó tó lè continue pẹ̀lú ọmọ mi. Abẹ́òkúta ni wọ́n wà. ní mo fẹ́ rí ìyá ẹ kí ló dé. mo ti bọ́ sàn máa ṣe nǹkan tẹ́ fẹ́. kí ló dé kankan máa lọ. Baby. Ọlọ́kọ̀ yìí. Tẹ́lẹ̀ ní dídé kó máa lọ. Ó bẹ̀jẹ̀ sínú tútọ́ funfun jáde Ọlọ́run máa ń wọ́n. Ohun tá a bá bò ní ṣe a ó kẹsàn-án lọ́jọ́ iwájú. Ẹ̀san ògbógbò ẹ̀san aké dandan. Alágbára ni Mèsáyà mi yó. Ọba ńlá adáni má ṣe gbàgbé. Ọba ńlá adáni má ṣe gbàgbé o. Alágbára ni. ṣé ń wò mí níran ni ọ̀rọ̀ ayé mi ti sú mi àáfà kí ni ká sì gbọ́ wípé mo lóyún fàfẹ́sọ́nà ọ̀rẹ́ mi àáfà aráalé ló máa mọ̀ sàmòdì wèrè báyìí lára ta máa pè fún yàn kí n tó dọ́dọ̀ yín báyìí hospital mo ti ń bọ̀ wọ́n lóyún ò ṣeé ṣẹ́ ibo ni kí n ti bẹ̀rẹ̀ bí ilé sọ fún yàn kan gbọ́. Bùkọ́lá àáfà oyún yẹn ò lè ṣeé ṣe torí gbogbo nǹkan láyé yìí sábàbí ni ṣé orí gẹ́rẹ́ tó kù lọ́dọ̀ mi ní àná ni mo gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ ẹ̀ mo ṣe àwọn àdúrà kan nǹkan tó dẹ̀ fi ń wọ̀n mí nínú àdúrà yẹn ni wípé ẹni tó ń pè ní ọkọ rẹ̀ kì í ṣe ọkọ rẹ̀ rárá ọkọ tiẹ̀ tá a yàn mọ́ fún ẹni so ṣé o ti wá rí i pé ò ṣe oyún ní sábàbí ló máa ń jẹ́ kí nǹkan máa ṣẹlẹ̀ sábàbí so ò ṣe oyún ní o. àáfà ò ṣe oyún ní. mi ṣe oyún ní. ò ṣe oyún ní. mo ṣe oyún ní. mi ò ṣe oyún ní. mi ò ṣe oyún ní. Alágbára ni Mèsáyà mi yó. Ọba ńlá adáni má ṣe gbàgbé. Ọba ńlá adáni má ṣe gbàgbé o. ó ṣe ọkọ mi sáyẹ kí dáàdi ẹ dé náà. ẹ wo màmí ṣẹ́rí nǹkan tẹ́ bá fẹ́ jẹ tẹ́ fẹ́ mu ẹ má ti ju inú ilé wa láwa. yẹ kí dáàdi ẹ dé náà. ẹ wo bí màmí ṣẹ́rí àbúrò ìyàwó mi ó máa dà mí láàmú tó. kò sẹ́ni tó máa ṣe. ẹ kú jókòó. àná mi ló dé. pẹ̀lẹ́ o Alábí. Alábí. ẹ sà. pẹ̀lẹ́ o. ìyá ẹ ló jókòó yìí. bẹ́ẹ̀ ni sà. ẹ ra sà. ẹ pẹ̀lẹ́ mà. ẹ wò pé mo jọ wọn bí ìmọ̀mù. ẹ̀yin ni màmá ẹ̀. Owólabí agùnbánirọ̀ lókè ọ̀yà. ẹ dúró náà màmí ṣé ẹ mọ̀ wọ́n ni. mo mọ̀. màmí náà mọ̀ yín. jọ rán mi létí orúkọ yẹn náà. Kẹ́mi. Kẹ́mi, that is it. Kẹ́mi mo mọ mọ́mí ẹ̀ gan o mo mọ gan tó jẹ́ pé àjọ wà gidi gan gbà yẹn ni. ìyá mo sọ fún pé ìyá dáadáa ló bí mi. ṣe rí ilé ayé ilé o. bẹ́ẹ̀ni bíntín láyé. ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe dáadáa o. dáadáa wo ló ṣe. Sulaiman. Sanu, Yaya. Yawa sannu. Zauna mana. I want to make up. Kina so ki waya? Ba komai ai. Ba ni number ki. Number ki. 070. 070
82. Takwas biyu. 89. Takwas tara. 49. Tara hudu. 02. 02. Shikenan ai. Ya shiga yana ringin ai. Hello. Dàpọ̀. Kú ọjọ́ mẹ́ta. Mọ́mì ńkọ́? Èmi náà ò ní pẹ́ wálé. Ok. Báńkì wọn. Ó ṣé. Ó dàbọ̀. Aboki, ya tafi. Kin gama? How many minutes? Barin duba minti ɗin. Barin duba. Minti biyar. Let me see, bring it. Minti biyar ne, minti biyar. This 1 minute. A'a, minti biyar. 5 minutes kenan ai. Hey. 5 minutes. This 1 minute. 5 minutes. 5 minutes ne ai na kika yi. This 1 minute now. 5 minutes ne. 5 minutes. It's 1 minute. Minti biyar kenan ai. It's 1 minute. 5 minutes. Haba. See this aboki. Minutes, minti biyar. 5 minutes kenan. Ba na sai wannan barauniya ne, ba na sai wannan wulakanci fa me haka? Aboki. Sannu madam. Olóṣì ni ẹ. Ta yi minti biyar ne ai fa. Olóṣì ni ẹ ni. Shine take ba ni ba. Olóṣì ni ẹ. Barauniya ne wannan mata. Gbogbo nǹkan tó ń sọ yẹn, kí ló ṣẹlẹ̀ máa? Uncle. Yorùbá lẹ́yìn náà. Yorùbá ní ìlú. Ta yi waya waje na. Kí ló dé tẹ̀yìn àti Abusa tẹjọ ń tíra yìí kan mọ́ra yín? Má dáàbò kí ìlò olóṣì ni. Mo dé ibà mo dẹ̀ kọ́ kí ni mo sọ. Ó sọ fún mi pé 5 minutes. 1 minute dẹ̀ wọ́n dẹ̀ tún lè ṣé fún máa ń parọ́ ni. So wá ní 5 minutes. Èmi dẹ̀ mo ṣe wà yìí 20 naira ni mo mú wá síbí. Ó ní 5 minutes ni kò ní 5 dìde má minutes ne bàjẹ́. ai gashi Èwo na. gbà. Yauwa na gode ma. Ku je sai an jima. Olóṣì ni bọ́ yìí o. Ó ga o. Ojú ẹ̀ Kí o bọ̀dẹ̀ lẹ́yìn lọ. City of Ibadan. Great new height. Yín láì lèmi lọ. Great akọkà ẹ̀. Ó lágbára gan-an. Inú mi dẹ̀ dùn gan-an bí mo ṣe wá. Kí lorúkọ ẹ̀yin náà? Lẹ́kàn is my name. Gan-an bí mo ṣe wá. Tí mo rí Yorùbá ẹgbẹ́ mi bí. In fact, ẹni tèmi ló dùn jù torí nígbà tí mo ti wá sọ́dọ̀ àbókí mi tí ìpàdé Yorùbá bí ẹgbẹ́ mi. Mo wà happy gan-an. Ojú ẹ̀ ń dán gan-an. In fact, omi ìlú ìgan bá ẹ lára wọn. Bóyá ló máa fẹ́ kúrò mi. Àsọtò tán ni pé ẹni tó kú àtẹni tó sọnù wọ́n lè pàdé ńjọ́ kan. Nǹkan tó ṣe ń jọ́kìn yá ni. Kí ló ń ṣẹlẹ̀? Èwo nílẹ̀ kí ni ìtumọ̀ ilẹ̀kùn tó ń ṣí? Òde náà tí bàbá máa pariwo ta ni. Irọ́ mi ò wọlé o. Mi ìṣe lè wọlé rárá. Kí ló fẹ́ lọ ṣe nílé tó ń lọ yẹn náà? Tí ò wà ní wọlé níbo yípa jọ́mbò yìí. O mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. O mọ̀ pé èmi àti wọ́n ti yẹjọ́ ń po ọ̀rọ̀ yìí bọ̀. Wípé wọlé kò wọlé, mo sọ fẹ́ pé èmi àti wọ́n àlejò wọlé lọ ṣe nǹkan kan. Láti ẹjọ́ ẹ̀ tí mo ti ń tẹ̀lé sí gbogbo nǹkan tí mo ń sọ ó ti yẹ kó yẹ náà ni. Wá o, mo fẹ́ sọ nǹkan kan fún òde ní bìlì. Kí ló ṣẹlẹ̀? Ṣé bó ṣe ń wò mí látòkè dé sàlẹ̀ yìí? Lóòótọ́ ọmọ dùn, àmọ́ mi ì ṣerú nǹkan tó jọmọ́ pé ọkùnrin àti obìnrin jọjọ́ ń kúnra àbí wọn ò kúnra. Nígbà tó kì í ṣe lápẹ́bó tó. Ṣé kò sọkùnrin ládùúgbò yín ni? Ọkùnrin wà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ èmi ò ṣe ìyá mi ò kọ́ mi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi lè bí torí gbogbo obìnrin ló máa sábà sọ bá yẹn ṣùgbọ́n sì gbogbo nǹkan tó ń sọ yìí ó mọ̀ pé mi lè believe until tí mo bá dẹ̀ rí pé lóòótọ́ o wọn ti ṣe nǹkan pẹ̀lú ẹ̀ má dẹ̀ fi ẹ́ sílẹ̀. Ṣé mo wá lè máa parọ́ pé ọkùnrin àtobìnrin pé kinní kan? Báwo mo sì fẹ́ mọ̀ pé òṣèré rẹ̀ tàbó ṣe rí? Bọ́ọ̀ ló ṣe fẹ́ wá mọ̀ ju pé mo sọ fún ẹ kó dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀. Àmì ìlè mọ̀ náà jẹ́ kí n yẹ̀wò tí má yẹ̀wò wa màá má pè yes òótọ́ ni standard ló wà. Ọmọ kan ló ṣẹlẹ̀. Màá tẹ̀lé ẹ wọlé lóòótọ́. Wàá wá lọ yẹ̀ wò. Wàá yẹ̀ wò lásán ni o ò ní débẹ̀. Àtọ̀ o bí mi ní yẹ̀wò náà. Sọ́pọ̀ lọ. Ọlọ́run ló ká lọ sí mi. Ọmọ mi jẹ́ kó yẹ̀ wò mo. Màá tó tí má ti yẹ̀wò mi ní ṣe nǹkan fún mi àfi ẹ sílẹ̀. Ọkọ tó ṣe ń jọ́kìn ní àná tó sá òun lélẹ̀. Kí ni nǹkan náà? Ọjọ́ kan báyìí máa ti yẹ wá sí bíbá yìí nìyí. Mo lè sọ fún lọ́jọ́ yẹn o, mo ní mi tí ì ṣe rí o. Tó bá sọ fún mi pé ẹ̀rọ pẹ́pẹ́sẹ́ o, òun kàfẹ́ mú mi wọlé kò lè òun bóyá òótọ́ ni mi tí ì ṣe rí. Aládẹ̀ wọlé ló bá tì mí lu bẹ́ẹ̀dì. Tó bóyá tì mí lu bẹ́ẹ̀dì tó bá ṣe gìṣà. Bẹ́ẹ̀gẹ̀ ṣe dà lára mi nìyẹn, mo ṣàṣàyè wọ ṣòkòtò. Torí mi mọ̀kọ́ tó jẹ́ ọmọ mi tí ì ṣe rí ọ̀rẹ́.
lẹ́yìn ìgbà yẹn wọ́n á ṣàkíyèsí pé mo ti lóyún tó dẹ̀ mo ṣe gbé kinní wá pé kí n wá gbé fún kó lọ yọ́ dànù ó ti gbàgbé pé prince oṣù tó bọ̀lẹ̀ máa tiẹ̀ fẹ́ ṣègbéyàwó kí kinní má bàa. àánú ẹ ṣe mí ó mọ̀ ẹ́ pé oṣù tó ń bọ̀ níwà àti prince fẹ́ ṣe wedding kó tó kọ́ra ẹ̀ wá balẹ̀ kan sórí tó bá ṣẹ́ oyún tó bá lọ bá prince nípa ìṣe wedding kan lẹ́yìn oṣù mẹ́fà tó bá bímọ prince máa gbá ẹ̀ dànù ni kí lè rè obìnrin lé ọkọ ṣe bọ́ ọmọ ni àánú ẹ̀ ṣe mí. nǹkan tí wọ́n wá ń sọ fún mi ni pé kémi lọ gbé ọmọ ọba fọ́sùn. ẹni bá sùn ti oyún òun lọmọ máa jọ. ẹni bá sùn tóyún lọmọ máa jọ wo bí mo ṣe dúró oyún oṣù 5 ó ń bẹ lára mi. oyún oṣù 5. kí ni gbà ó nẹ́ẹ̀tì mo fi ń yí. ọ̀rẹ́ mi ṣé wọ́n gbàgbé yín pé ilé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. tá ń lọ ọmọ àlè tá ń lọ ọmọ ọkọ oṣù 2 ló kù kémi àti Ọlábímpé kájọ ṣèyàwó ó dẹ̀ máa sùn tí oyún yìí tó máa jí correct tọmọ dẹ̀ máa jọ ó máa ti já mi sí nìyẹn. pẹ̀lẹ́. ọ̀rẹ́ mi àti pé má gbàgbé pé àárín ìmọ̀ tiwọ́ ni kíní ìwà. Kẹ́mi ìwọ ló bí Àlàbí. ọmọ ẹ̀ èmi mo bí oyún tó kọ sí mi lọ́rùn sálọ ọmọ lílé èmi mo bí. mọ́mì ẹni pé dáàdì mi ló dúró yìí. dáàdì ẹ ló dúró yẹn. tí mo ń wò wájú mi. bẹ́ẹ̀ ni. alágbára ni mẹsáyà mi yo ọba ńlá adáni má ṣe gbàgbé. ṣé mo sọ fún ẹjọ́ yìí lójú àkùrà ṣe gbàgbé o. alágbára ni mẹsáyà mi ọba ńlá adáni má ṣe gbàgbé. ọba ńlá adáni má ṣe gbàgbé o. ọba tó gba Jósẹ́fù lẹ́wọ̀n ni o. ọba ńlá adáni má ṣe gbàgbé. ọba ńlá adáni má ṣe gbàgbé o. ó dá mi kó gbàgbé. hello baby. hello bọ́dà kì í ṣe ń gbọ́ mi. báwo ni fún ọkẹ. ẹ wò ẹ máa bọ̀ nílé wá ń sìn ṣé ti gbọ́ ẹ máa bọ̀. kí n máa bọ̀ lọ́dọ̀ yín kí ló ṣẹlẹ̀. ẹ má bèrè nǹkan tó ṣẹlẹ̀ ṣáà máa bọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ máa bọ̀ nílé wá ń sìn. ṣé ilé ọ̀dọ̀ yín wọ̀gan. ṣé ti gbọ́ ẹ ló ṣe ń gbọ́ mi. kí ló ń ṣẹlẹ̀ wọ̀gan bó ṣe ń sọ̀rọ̀ yìí mi. àníkẹ́ máa bọ̀ ń sìn ẹ máa bọ̀. ṣé sísítà ṣàwọ̀ ọ̀kẹ́ ṣá. ẹ máa bọ̀. ok mo máa bọ̀ ń sìn because mi náà fẹ́ jáde tẹ́lẹ̀ ni. bọ̀ ń sìn máa kọ́kọ́ máa bọ̀ lọ́dọ̀ yín kí tó máa lọ. ó dàbọ̀ ẹ máa bọ̀ ó dàbọ̀. mọ́mì ọmọ ni bàbá ìyàwó mi. ṣé ọmọ ẹ̀ líle. adáni má ṣe gbàgbé. ọba ńlá adáni má ṣe gbàgbé o. alágbára ni mẹsáyà mi. ọba ńlá adáni má ṣe gbàgbé. ọba ńlá adáni má ṣe gbàgbé o. súnmọ́ dáàdì ẹ̀ òun ló bí ẹ. Dani. Adani má ṣe gbàgbé. Ọba ńlá Adani má ṣe gbàgbé o. Alágbára lè ṣáyà mi. Ọba ńlá Adani má ṣe gbàgbé. Ọba ńlá Adani má ṣe gbàgbé o. Adani má gbàgbé, Adani má gbàgbé. lọ bá mi bá sọ̀rọ̀ lọ bá mi bá sọ̀rọ̀. pẹ́ bá mi mú wọn bíbá ìpẹ́ rẹ̀.